ẹ sì fi Tinubu lọ́rùn sílẹ̀ àbí kí ló dé pàápàá? Àwọn èèyàn yìí tún bẹ̀rẹ̀ o. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n tún rí sí. Gbogbo àwọn tí wọ́n fẹ́ dupò ààrẹ wọn ti kó sàtífíkẹ́ẹ̀tì wọn sílẹ̀. Kò sì séyìí táwọn ará abíyìrí yẹ̀wò ń bẹ̀ ju sàtífíkẹ́ẹ̀tì Tinubu lọ. Látọjọ́ tí wọ́n ti rí fọ́ọ̀mù tí Tinubu kó fáwọn INEC tó fẹ́ ṣètò ìdìbò, látọjọ́ náà wàhálà ti bá wọn. Bẹ́ẹ̀ àwọn kọ́ la INEC tó ń ṣètò ìdìbò yìí o, àwọn sì kọ́ ládàmú tó jálága APC. Bí tiwọn ti wá jẹ́nu ọ̀rọ̀ yìí ni òye nìkan. Ọ̀tọ̀ ni wọ́n sọ pé Tinubu lòun ò lọ síléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama. Ẹ gbọ́, kí ni tiwọn nù yẹn? Ní 1998 béèyàn bá lòun lọ síléèwé St Paul lárólọ́yà lẹ́kọ̀ọ́, tó tún lòun lọ sí Government College Ìbàdàn, táwọn tó ní iléèwé ní kò dọ́dọ̀ àwọn kàwé, ṣáwọn èèyàn tún fẹ́ kó kọrú yẹn sínú fọ́ọ̀mù lásìkò yìí ni? Ọ̀rọ̀ tó dá wàhálà sílẹ̀ ń jọ sí tó dohun tí wọ́n ń gbé lọ sílé ẹjọ́ kọ́lọ́n tó kó bàbá oníbàbá yọ. Ṣáwọn èèyàn yìí tún fẹ́ kó tún kó sírú wàhálà bẹ́ẹ̀ ni? Àbí kí ni tí wọ́n nú ọ̀rọ̀ aṣíwájú gan-an? Ẹ sì fi máànù yìí lọ́rùn sílẹ̀. Àwọn kan ní nítorí pọ́jọ́ orí ẹ̀júye tó kọ sínú ìwé ni ò ṣe fẹ́ kí wọ́n rí sàtífíkẹ́ẹ̀tì òun. Nígbà náà ńkọ́, àwọn míì tún ń fètè òkèlú ti sàlẹ̀. Wọ́n ní gbogbo àwọn sàtífíkẹ́ẹ̀tì yẹn Olúwọlé ni. Àti kí tún wá ni? Kí sọ́mọ Èkó ni Jagaban fúnra ẹ̀ ni? Àbí kí ìṣàárín Èkó lolúwọlé wà? Ẹ wò ó, ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa o. Béèyàn bá lòun lọ síléèwé kan ńgbà kan, tó sì tún yá tó lòun tiẹ̀ bá bẹ́ẹ̀ kọjá, kò sóhun tó kẹ́nibọ́dì nù yẹn o. Kó ní kálukú fi tiẹ̀ ṣe tiẹ̀. Ńgbà táwọn kan tiẹ̀ máa gbẹ́rù ẹlẹ́rùrù tí wọ́n máa fa tiwọn lọ́wọ́, wọ́n láṣíwájú òní NYSC, wọ́n ní kó ṣàgùnbánirọ̀ ńgbà tó ka yunifásítì jáde. Àwọn aláyọ̀nùsọ, ta ní sọ bẹ́ẹ̀ fún wọn? Ní 1998 aṣíwájú fìwé àgùnbánirọ̀ tó ṣe sílẹ̀ o. Ìgbà táwọn òní NYSC láwọn òrórúkọ wọn nú ọ̀ríjínà àwé tàwọn, táwọn ọlọ̀tẹ̀ sì fẹ́ máa gbé mú ni bàbá sáré gbọ́n kinní náà yọ padà. Ó dáa, ṣáwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ó mọ̀ pé wàhálà ò ṣe sàtífíkẹ́ẹ̀tì kò ṣe sàtífíkẹ́ẹ̀tì làwọn kan fi kó bá mínísítà ètò ìnáwó wa tẹ́lẹ̀ tí wọ́n fi gbapò tó wà lọ́wọ́ ẹ̀. Ṣáwọn èèyàn yìí fẹ́ kírú eléyìí ṣẹlẹ̀ ṣaṣíwájú ni? Nítorí Ọlọ́run, àbí kí ló kàn wọ́n tí wọn ò lè fi tiwọn ṣe tiwọn báyìí ná? Ìyẹn là ń wí lọ́wọ́ o. Láwọn kan tún bẹ̀rẹ̀ bùgàbùgà tí wọ́n ní bá ṣáájú bá ju sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ sílẹ̀, àṣírí ibi tí wọ́n ti bí máa tú ni. Àwọn èèyàn sì mọ̀ pé kì í ṣọmọ Èkó, pé Ìràgbìjí ni bàbá ti wá. Àwọn èèyàn yìí ṣe yo ní wàhálà báyìí. Ńbo wọn ò tilẹ̀ bíyàn, kò sì sírú orúkọ téèyàn ò lè jẹ́ lẹ́yìn òdì. Bí wọ́n bá bíyàn ní Ìràgbìjí tó bá lòun ò fẹ́ bẹ́ẹ̀, Èkó ni wọ́n ti bóun. Kí nìyẹn nẹ́yìn? Ṣẹ́yìn ìjọmọ Ìràgbìjí ni àbọ̀mọ Èkó nìyí? Ẹ wò ó, ẹ sinmi gbogbo rascality báyìí o. Ẹ̀yin tẹ́ ẹ sì ń sọ pọ́rọ̀ yìí ò le. Káṣíwájú dárúkọ ẹni méjì nú àwọn tí wọ́n jọ kàwé ní pámárì àbí tí wọ́n jọ lọ síléèwé ní girama. Nǹkan ló ń ṣe yín o. Kí lẹ̀yin fẹ́ fàwọn kílásímẹ́ẹ̀tì Jagaban ṣe? Ṣé káṣíwájú máa wá tanná wẹ́bí kiri ni? Ẹ wò ó, èyí tẹ́ ẹ rojọ́ bàbá yìí tó o. Ẹ yé dìstọ́ọ̀bù ẹ̀ mọ́ o. INEC ti gbàwé sọ́wọ́, kò sí gírì. Ẹ jẹ́ kí wọ́n gbé kinní yìí wá o. Jagaban ló kàn o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.